Oníwo tìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí wọ́n ní ó lé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ jáde kúrò nínú ààfin. Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ fúnra wọn náà sọ̀rọ̀, ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eegun aláré. Olúwo tó máa lé mi dànù, wọ́n lé mi dànù. Ẹ̀yin ni mo ti mọ̀ wọn ara mi pé ẹ̀yin lẹ́ni kí tún lọ tí bá tún lọ kí Olúwo lẹ́yìn tó bá tún ṣe bó ṣe wù ú. Ṣùgbọ́n àgbà máa ń gbà náà ni. Ọmọdé ni mo fi wà lórí ìtẹ́ àgbàlagbà. Olúwo mo kí yín o. Pẹ̀lú mi ń dédé àsìkò yìí, inú mi dùn, olóyè làwọn náà. Olóyè Yunus Odùṣínà, mo kí yín o, ẹ káàbọ̀ sórí ètò. Tó a kí yín olóòtú. Ẹ ṣeun. Àdúrà wa gbà. Ẹ ṣeun. Àbúrò lè dà eléyìí tí gbogbo wa ń bá kiri. Ẹ ṣeun. Aburú ó kéré ó tóbi kò ní sọlẹ̀ lọ́dẹ ẹnìkọ̀ọ̀kan wa. Àmín àṣẹ Èdùmàrè. Ẹ ṣé o. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí n kà díẹ̀ torí tí n bá ní n kà tán ó pọ̀ nítorí mo ṣe kọ ìròyìn yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ kí n kà díẹ̀. Wọ́n ní lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe, wọ́n ní Olúwo tilẹ̀ Ìwó ó lé mi jáde tèfètèfè kúrò nínú ààfin ẹ̀. Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀. Ọọ̀ni ilẹ̀ Ifẹ̀ ọba ẹni ìtàn Ògúnwùsì ló ti ṣàfihàn bí Olúwo ti ilẹ̀ Ìwó ṣe lé àwọn èèyàn ọba Abdulrasheed Àkànbí kúrò nínú ààfin rẹ̀. Wọ́n ṣàlàyé eléyìí nínú fídíò kan tó ń lọ káàkiri ojú òpó ayélujára ti TikTok, ìyẹn ní ọjọ́ Àìkú eléyìí tó kọjá yìí, ìyẹn Sunday. Nínú àwọn ọ̀rọ̀ wọn tún ní Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, wọ́n ní nígbà táwọn ṣe àbẹ̀wò, wọ́n á ṣàlàyé gan lọ́rìn kìnìún báwọn ṣe ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ Olúwo, wọ́n ló lé àwọn jáde bí ìgbà téèyàn bá lé ọmọ ìkókó jáde kúrò nínú ààfin. Wọ́n ní àwọn sì fi ọ̀wọ̀ rawọ́ ara àwọn jẹ́ torí ẹ̀ àwọn ra yẹ̀ kúrò. Wọ́n ní ṣùgbọ́n ní ìsinyìí tí àwọn èèyàn wá ń pe àwọn lọ́tùn lósì, tí wọ́n fa àwọn gẹ́gẹ́ bí ọba aládé kan gbòógì nílẹ̀ Yorùbá wípé àfi káwọn ó lọ báwọn bá Olúwo, káwọn ó sì bá sọ eléyìí tí jẹ́ òótọ́ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Wọ́n ní àwọn ò tún lè tún lọ tọrọ àrífín lọ́dọ̀ ẹ̀ nítorí Yorùbá ní ẹni bá sún àgbàdo mọ́fùrọ̀ wọ́n lòun ló dá aláwàdà díẹ̀. Ọba Ògúnwùsì wá ṣàlàyé wípé eléyìí jẹ́ ń táwọn fúnra àwọn kojú. Wọ́n ní lóòótọ́ àwọn lè jẹ́ ọmọdé gẹ́gẹ́ bí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, pé ṣùgbọ́n ipò àgbà làwọn wà gẹ́gẹ́ bí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. Ọ̀rọ̀ yẹn ó kún bẹ̀ fọ́fọ́ àti àwọn àlàyé ọ̀rọ̀ kan tó ní nǹkan ṣe pẹ̀lú ọba Àkànbí fúnra wọn, ìyẹn Tẹ́lúwàn, níbi tí àwọn fúnra wọn ti ṣàlàyé nípa pé àwọn tó ń sin Ògún, tó ń sin gbá, tó ń ṣàwo, tó ń ṣe ìṣẹ̀ṣe wípé abọ̀rìṣà ni wọ́n. Kódà wọ́n sọ pé àwọn bàbá àwọn láti bí 1600 àti 1800, ìyẹn ọba Mẹ́múdù Àyìnlá, wọ́n ní gbogbo àwọn yẹn ni wọ́n ti kásẹ̀ gbogbo àwọn nǹkan yẹn kúrò lẹ̀ tí wọ́n sì ti mú ẹ̀sìn ti Mùsùlùmí wọlé. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ọ̀rọ̀ rèé o. Wọ́n ní bọ́rọ̀ bá kán òkè tó kanlẹ̀, wọ́n ló níbi àgbékà. Olóyè Odùṣínà, ọ̀rọ̀ rèé. Tó yẹ rí bí ẹ ṣe ń sọ kò tẹ̀ jẹ́ ìjọ lójú fún mi rárá. Bẹ́ẹ̀ kò tẹ̀ jẹun lójú láti bí ìsinmi. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé a lè fẹ́ irú ẹ̀ kù láti ọ̀dọ̀ ọba Olúwo tìgbó yẹn, a lè fẹ́ kù. Mi máa ń fẹ́ bẹnu àtẹ́ lu gbogbo orí adé, mi máa ń fẹ́ bẹnu àtẹ́ lù wọ́n. Àmọ́ ìdí tá a fi lè fẹ́ irú ẹ̀ kù máa sọ fún yín sí. Ẹ mọ̀ pé bàbá kan náà nínú àwọn olóyè gbòógì ní Ìwó, ọba iná ó nà án bí ẹni na bàrà. Kódà bàbá yẹn sọ̀rọ̀ débi wípé hospital lòun láǹdì sí. Very good. Bàbá
adé bàbá kan tí bàbá Ṣokotí interview. Okay. So inú àwọn high chief Ìwó náà ni ó sọ̀rọ̀ sí bàbá. Kódà bàbá ní àwọn ò sí nílé nígbà tó tiẹ̀ kó ìlú lọ sí ilé àwọn, kò lè bóde alákọ̀rí tilẹ̀kùn orí, kò lè bóde tí wọ́n lùlù tẹ̀lé lẹ́yìn lọ́bẹ̀ náà. Àti àwọn nǹkan míì náà tí a ti rí pẹ̀lú ẹ̀ níbi tí wọ́n ti ń gbé kinní tibí yẹn tí àwọn arábí máa ń fà. So gbogbo ẹni bá ti wá wà lójúpọ̀nà yẹn, iṣẹ́ kí ló wá fẹ́ hù níwà tá a fẹ́ sọ pé ó wá jẹ́ ìjọ lójú tá a máa wá kàrámọ̀ ẹ̀ tàbí tá a máa gbàgbé gbàgbọ́ tí. Expectation wa sírú èèyàn bẹ́ẹ̀ náà ni ìyẹn. So the more tá a ti lè rí kinní yẹn lọ́wọ́ wọn, so tí ó sì jẹ́ pé orúkọ tá a fún àti gbogbo ànímọ́ tí wọ́n kà mọ́ nǹkan yẹn, so ẹni bá ti ń fà á ti mọ̀ pé kò sí ní nọ́mà bó ṣe yẹ kí ọmọ ẹ̀dá ó wà láti rorí. Ṣùgbọ́n Ọlọ́run láwọn ń jà fún. Ẹ̀gbọ́n nǹkan tí mo sọ, tó bá ti di pé èèyàn wà lójúpọ̀nà yẹn, bóyá ohun gbogbo nǹkan tí èèyàn bá ti ń lò, ìbájẹ́ oògùn tẹ́bílẹ̀tì náà ni àbí ọtí ni mímu ni o àbí nǹkan fífà ni o, tó bá ti ń lè change ìròrí ọmọ ẹ̀dá, tó bá ti ń change ìròrí ọmọ ẹ̀dá, so irú ẹni bẹ́ẹ̀ anything tóun kó ṣe, ẹ má jẹ́ kó jẹ́ kàyéfì fún wa, a gbọ́dọ̀ ti kà á mọ́ pé ìwà tí a gbọ́dọ̀ bá lọ́wọ́ ẹ̀ náà nìyẹn. Ẹ ti understand mi? Mo sọ pé mi máa ń fẹ́ bẹnu àtẹ́ lu orí adé, but gbogbo ẹni tí ó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, kí là ka irú àwọn èèyàn bẹ́ẹ̀ sí? Ǹjẹ́ ìwà ọmọlúàbí ṣé a máa fi ń categorize irú ẹni bẹ́ẹ̀ náà? Nígbà tí kò sí bó ti hùn kó rí, gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀, a máa ń wò wọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti yàtọ̀ sí èèyàn tí a lè fi ọ̀rọ̀ tá a lè wo nǹkan tí kò yẹ kí ọmọ ẹ̀dá ṣe. Kò yẹ a ti máa wo irú ẹni bẹ́ẹ̀ pé nǹkan tí ò yẹ kí ọmọ ẹ̀dá ṣe, kí èèyàn tó wà normal sense kó ṣe, a gbọ́dọ̀ máa wò ó mọ́ irú ẹni bẹ́ẹ̀ ni. Ọ̀dọ̀ irú ẹni bẹ́ẹ̀ láti máa wò mọ́ ṣùgbọ́n tó èèyàn bá hùwà kan ní ìsìn, ó ti mú gbó, ẹ bó ṣe ń ṣe, ó ti gbẹ́rù ẹ̀. Mo lè ní ẹwú bó ṣe ń ṣe bí gbó. Bí irú ni ìwé yàn bá mu tí tó yó, ẹ̀gbẹ́ ìrí nǹkan bó ṣe ń ṣe òkú ọ̀mùtí. So ẹ ní ronú nǹkan kan tó gidi tí ẹ̀dá tó wà nọ́mà tó lè ṣe, ẹ ní ronú ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀. So ìdí nìyẹn tó fi jẹ́ pé ká pé gbogbo àwọn ànímọ́ yẹn ká má rí mọ́ wọn ní gbogbo àwọn tí wọ́n sì lè deny yẹn táwọn náà ò deny yẹn. So àdìrí fọ́nrán kan tó fi deny yẹn pé àwọn ò ṣe bẹ́ẹ̀. Irú bàbá tí wọ́n nà, àdìrí fọ́nrán kan tó sọ pé àwọn ò ṣe bẹ́ẹ̀. Irú àwọn nǹkan tí wọ́n ní wọ́n hú, àwọn òrìṣà tí wọ́n ní wọ́n hú, ògùn wọn ní wọ́n hú kúrò tó wà láyé tó ti wà látàyè báyìí, so wọn kò àdìrí fọ́nrán kan tó sọ pé àwọn ò ṣe bẹ́ẹ̀, nǹkan tí wọ́n sọ nípa àwọn ṣe. So kí wàá ní ẹ fẹ́ ká tún expect, kódà kí wọ́n yọ pàṣán sí Ọ̀ọ̀ni gan, a gbọ́dọ̀ fojú wò wípé òótọ́ wọn á ṣe. Èmi nítorí mi ò lè èmi ò kí nǹkan kan má ṣe nǹkan burúkú tó tẹ̀. Wọ́n má ṣe nǹkan tó bẹ́ẹ̀, tí ó ti yé yín sìn, kí wọ́n má ṣe nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀, kí èèyàn kan déédéé bọ́ sórí afẹ́fẹ́ kó ní Olúwo ṣe ó hùwà báyìí o, ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo wa máa gbàgbé a ṣe ó lè ṣe. So irú nísìn ẹ wá lè sọ pé kí wọ́n sọ pé irú ta ni mo fẹ́ fi wò nísìn náà, kò sí bá a ṣe fẹ́ sọ ọ̀rọ̀ gómìnà Ọ̀ṣun state Adeleke, wọ́n bá sọ pé wọ́n lùlù níbì kan, a rí
àrí wọn jó ẹsẹ̀kẹsẹ̀ ní gbogbo àwọn àṣẹgbà bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ jó nítorí èmi gan sef téèyàn bá débẹ̀ tó tí gómìnà ń kọjá lọ téèyàn bá gbé agolo dání gan tó bá sọ pé gómìnà dẹ̀ nígbà ọmọ kékeré kan lu agolo gómìnà dẹ̀ jó sí ara rẹ̀ wọ́n lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ wá lè dé nísìnyí kẹ́ wá sọ pé kí wọ́n á sọ pé gómìnà Adeleke ó lọ na ọba Aláàfin Ọọ̀ni of Ife àwọn ẹgbẹ́ tó ẹ bá ló jó wọnú ààfin agbọ́yẹ àlùsọ tẹ bá ló fa Ọọ̀ni lọ́wọ́ dìde sókè pé ó yára ẹ jẹ́ ká jọjú àwọn ẹgbẹ́ ẹ sọ mí adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì wọn ló fi kàn purọ́ ó ní nígbà tóun mú òun lù ní kúkú gbá àwọn ẹgbẹ́ ọ̀tá nígbà yà lòun wá mú ìkànnà lòun fi họ́ kúrẹ̀kúrẹ̀ níbo ló ti rí ìkànnà wọn á béèrè bẹ́ẹ̀ so anything tá a bá fẹ́ fi qualify ọba Oníwò so tí wọ́n bá sọ pé wọ́n hùwà kan tó kù díẹ̀ kí àtò ẹsẹ̀kẹsẹ̀ ní agbọ́dọ̀ gbà pé wọ́n lè hù so nǹkan so that's why mo ṣe pé bẹ́ẹ̀ ṣe sọ yẹn mi kò jọ mí lójú pé wọ́n ṣe bẹ́ẹ̀ nkódà wọ́n ní wọ́n yọ ẹgbà wọn na Ọọ̀ni mọ̀ ní wọ́n lè ṣe torí wọ́n lè ti wà high at that time. ṣáá fẹ́ sọ pé àwọn tí ń fa Ọọ̀ni tí wọ́n ń ké sí Ọọ̀ni pé bàbá kábíyèsí àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá ò mọ̀ gbọ́dọ̀ dìmẹ́rì pé ẹ dákun ẹ lọ bá wa bá Olúwo tilẹ̀ wò kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ṣáá fẹ́ sọ pé àwọn yẹn gan ló ṣe tí ò dáa ni. àwọn ṣe nǹkan tí ò dáa wọn kàn rán the right person sí Oníwò ni. kí ló dé. àtọ́wájẹ́ irúfẹ́ láìsí wà láyé tí wọ́n bá rán wọn sí wọn máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ká gbé bàbá Fẹlá kán sì wà láyé wọ́n máa rán wọn ká gbé irú Orlando Ọ̀wọ̀ bàbá káwọn náà sì wà láyé wọ́n bá rán sí wọn ẹsẹ̀kẹsẹ̀ wọn á gbọ́rọ̀ sí wọn lẹ́nu láì nǹkan náà wọ́n jọ wa lóòótọ́ ní tí Fẹlá bá wà lórí stage tí wọn kì í gbé kinní dání. ṣé tẹ́ wá ń sọ báyìí ni pé irú ròǹbòrùn. ṣé tí dáàdi wa tí wọ́n bá wà lórí stage tí wọ́n gbé dání. bàbá Orlando Ọ̀wọ̀ wọn fi bò àbí tí wọ́n bá jẹ́rú wọ́n sì wà láyé tí wọ́n bá rán wọn sí Oníwò lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu. bẹ̀tẹ̀ wá rán báwo lẹ́sìn máa rán Ọọ̀ni pé kó wá lọ bá wọn wà compatible wọ́n lè wọ bẹ̀ nísìn kó jẹ́ gbà táwọn ń ṣe fàájì lọ́wọ́ ni tí èéfín ti máa gbalẹ̀ so gbogbo ẹni tí kò bá sì ti sí láì wọn yẹn ọ̀tá wọn ni ẹ̀ṣọ́ mo ní àwọn tó jẹ́ ọ̀rẹ́ ẹrú ẹ̀ tí mo ti ní wọn rí o so tí ẹ bá ti sí ní láì yẹn ọ̀tá wọn ni so ẹni fún nǹkan kẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n á wò pé ọ̀rọ̀ yín ò mú làákàyè wá nítorí tiwọn yẹn ló mú làákàyè wá jù. nínú àlàyé yín báyìí àwọn tẹ́ ẹ dárúkọ pé wọn bá rán àwọn èèyàn ò sí láyé mọ́ táwa náà lè rán ní sáà táwa yìí. àfikún fojú balẹ̀ kò sí bó ti ń kórí àwọn náà lọ́rẹ̀ẹ́ àwọn èèyàn mọ àwọn èèyàn tiwọn wọ́n máa mọ àwọn èèyàn wọn àwọn kan ní wọ́n sáà ti wọléwọ̀de pẹ̀lú wọn ká máa mú ní ọ̀rọ̀ oníyẹ̀yẹ̀dé because nínú àwọn nǹkan tí mò ń sọ bọ̀ yẹn téèyàn ó kàn máa jọ bí ẹ̀fẹ̀ ó máa dàbí pé ẹ̀fẹ̀ là ń ṣe bẹ́ẹ̀ kì í ṣẹ̀fẹ̀ o reality ni ọ̀rọ̀ tá à ń sọ bẹ́ẹ̀ tí wọ́n bá tún fẹ́ mú ní another way náà ni pé ṣé bí ìgbìmọ̀ lọ́balọ́ba wà tí wọ́n ń ṣe ìgbìmọ̀ lọ́balọ́ba yẹn èmi rò wípé ṣé Oníwò kì í lọ ọbẹ̀ ni tó bá ń lọ sí ìgbìmọ̀ lọ́balọ́ba gbogbo àwọn ọba tó kù tá a mọ̀ lọ́ba tí wọ́n wà ní ìgbìmọ̀ lọ́balọ́ba wọ́n á panu pọ̀ wọ́n á dẹ̀ bá a sọ ìtẹ́jú òótọ́ ọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé níbi tí gbogbo wọn bá panu pọ̀ tí wọ́n bá Oníwò tí wọ́n bá sọ ìtẹ́jú òdodo ọ̀rọ̀ lórí orí àpèrè tí wọ́n wà yẹn torí at times èèyàn lè wà lórí àga kan kó má mọ ìtumọ̀ àga ibi tó ń wà yẹn èèyàn lè má mọ ìtumọ̀ ẹ̀ délẹ̀ o so tí wọ́n bá jẹ́ kí tí ìgbìmọ̀ lọ́balọ́ba tí wọ́n ń ṣe tó jẹ́ tí Oníwò bá ń lọ omi ìmọ̀ bóyá ó ń lọ àbí kò lọ o tó bá sì jẹ́ pé ó ní òfin ní àárín ìgbìmọ̀ lọ́balọ́ba pé báyìí ni a ṣe gbọ́dọ̀ hùwà lórí àpèrè tí wọ́n fi wá sí
mo rò pé irú ibẹ̀ yẹn ni mo rò pé ó máa lẹ́tọ̀ọ́ sí jù láti rí pé kí wọ́n pe oníwò sí àkíyèsí. Ṣùgbọ́n kinní kan wà ní nínú àlàyé ọ̀rọ̀ Olúwo àtàwọn fídíò tá a ti máa ń wò, Olúwo máa ń fi ọ̀rọ̀ wọn kọ́ orúkọ Ọlọ́run lọ́rùn wípé gbogbo ohun táwọn ṣe ń sọ ni pé Ọlọ́run ọba nìkan ló yẹ kéèyàn ó mọ̀, wípé ìṣẹ̀ṣe wípé ó ti mú nǹkan mìíràn dání. Torí tẹ́ bá wo nínú ìròyìn ẹ̀kan yẹn, wọ́n sọ débi wípé àwọn baba ńlá baba tàwọn wọ́n ti kásẹ̀ gbogbo ìṣẹ̀ṣe kúrò, wọ́n ti mú ìlànà wọ́n ti sọ wípé ẹ̀sìn Islam wọ́n ti mú wọ ìlú Ìwó tí gbogbo Ìwó sì gba ẹ̀sìn Islam bó ṣe kọ́ síbẹ̀ nìyẹn. Láàárín yẹn ṣáà mọ̀ wò pé tọ́lọ̀ ni wọ́n ń ṣe bí. Ẹ jẹ́ kí n sọ, àwọn ní àwọn baba ńlá wọn ti pa ìṣẹ̀ṣe rẹ̀ àbí ọdún wo ni wọ́n jọba? Ẹ dá mi lóhùn sá, ó ti dọ́rùn lókè lónìí sí tó dórí àpèrè ọba. Ọdún díẹ̀ sẹ́yìn. Bí ọdún mélòó sá? Nígbà ayé Arẹ́gbẹ́ṣọlá. Kálẹ̀ pé gómìnà ìjẹta nípínlẹ̀ Ọ̀ṣun. bóyá bí ọdún tó dọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ṣá. Bí báwọn. Kí àwọn tó dórí àpèrè yẹn, ṣe bẹ́ẹ̀ nìkan ló ti wà ńbẹ̀ tẹ́lẹ̀. Ṣé wọn ti pa ìṣẹ̀ṣe yẹn rẹ́ ńgbà náà tí ẹni yẹn ò fi hùwà táwọn hù, tí yẹn ò fi jà fún tọlọ́hun? Kí ọba àná kó tó gbéṣẹ̀, ọba Olúwo ìjẹta ńkọ́? Kí ló dé tí a ṣe gbọ́ ìtàn tiẹ̀ báyìí? Oníwò ìjẹrin ńkọ́? Kí ló dé tá a ṣe gbọ́ tàn tiẹ̀ báyìí? Ẹ má jẹ́ ká lọ sí oníwò ìjarun. Ká bẹ̀rẹ̀ láti jẹrin, ìjẹta àtàná. Àwọn yẹn wọn ń ṣe èèyàn, wọn dẹ̀ ń ṣe orí àpèrè yẹn ni wọ́n wà. Wọn dẹ̀ láti 16 kìíní kan wọ́n sì ní wọ́n ti pa ìṣẹ̀ṣe rẹ́ níwò, àwọn baba ńlá àwọn ti pa rẹ́ ń wò. So orí àpèrè táwọn ti bí yẹn dé yẹn, àwọn láti jẹrin títí di àná yẹn kì í ṣe orí àpèrè baba ńlá wọn. Ẹ jẹ́ ká béèrè question yẹn lọ́wọ́ Olúwo, kán dá wa lóhùn. Wọ́n á kúkú gbọ́rú ìtànsọ yìí náà, kí wọ́n dá wa lóhùn. Pé orí àpèrè wo ni àwọn, orí àpèrè ìyà ńlá làwọn yẹn wà, kì í ṣe orí àpèrè baba ńlá. So ṣe rí, ẹ jẹ́ kí èmi sọ nǹkan kan fún yín. Ṣe rí ohun tí ò dá ò dá, kò lóko méjì, ká fárí tán ká mú kóòmù ká fi há. Gbogbo iṣẹ́ rí ìta fi bẹ̀rẹ̀ yẹn, ohun tó ti kọ́lé báyẹn pátápátá nìyẹn. Kò sí bí wọ́n ṣe ní máa pa àwọn ìtàn tí kò tiẹ̀ bá, tí ò bá ìlànà ọmọ Oòduà gidi tí ò ní bá a lọ, torí àwọn bá ti wà ní ipò tí wọ́n wà. So kì í ṣojú lásán, kì í ṣojú bọ̀rọ̀ kan ni wọ́n fi ń sọ gbogbo kan ni wọ́n ń sọ. Gbogbo ẹni tó bá sì ti ń fẹ́ pé kó máa wà high all the time, ẹ mọ̀, tí kò fẹ́ kójú òun ó dilẹ̀ nígbà kankan, ẹ mọ̀, ìròrí wọn máa ń yàtọ̀. Wọ́n tiẹ̀ sọ gbólóhùn kan, wọ́n ní lónìí bí wọ́n bá rí ẹnìkan tó ń ṣe ìṣẹ̀ṣe nílùú Ìwó, wọ́n lòun ni ó dá nǹkan ẹ̀jẹ̀ o. Ní ò dá nǹkan ẹgbẹ́. Ẹ̀jẹ̀ pé ṣebí nígbà àwọn bá sì gbé sàrà dé kọjá mọ́sálásí nǹkan. Ṣebí wọn àṣà ní sọ pé kéèyàn má ṣe nǹkan nínú ilé ẹ̀, àbí? Bá fẹ́ pèsè kó gbé sí ẹ̀yìnkùlé ẹ̀, ṣé wọ́n ní sọ pé, ṣé wọ́n máa sọ pé o ṣe gbé pèsè sí ẹ̀yìnkùlé ẹ̀? Wọn àṣà ní sọ pé o ṣe dífá nínú ilé ẹ̀, àbí? Wọn sì ní sọ pé kó oníṣègùn oníṣàngó kó má bọ Ṣàngó ẹ̀ ní agboolé bàbá ẹ̀. Pátápátá kò lè wọ́ àárín ìgboro. That's the only thing. Wọ́n sì ní sọ pé kéléégún má gbé eégún, kó má bọ eégún bàbá ẹ̀. Gbé eégún ẹ̀ nínú agboolé yín, kó bọ nǹkan tó ní bọ, kó dẹ̀ wà láàyè ẹ̀. Ṣé bó tán? Ọ̀pọ̀ pé èyí tó ń kó jẹ náà, ṣé orí àpèrè yẹn náà, wọ́n bá lo 1 million year, nígbò báyà àwọn ìṣẹ̀bẹ̀ èèyàn ló jẹ lánàá, èèyàn ló jẹ́ ń jẹta, èèyàn ló jẹ́ ń jẹrin àbí? Nígbò báyà àwọn náà ń kọ́. So iṣẹ́ lòmí ò ní, so ọ̀rọ̀ ohun yẹn ò jẹ́ nǹkan kan tẹ́ a lè máa gbàbí ẹni gbàgbọ́ ọtí lójú ọ̀rọ̀ tèmi o. Àwọn aráàwọ̀ eléyìí tí wọ́n bá mọ̀ pé kò bá àwọn ní ara mu nínú ẹ̀,
mo sá mọ̀ pé wọn lè lé wọn kó, wọn sá lè láràlú kó ni, wọn lè sọ pé gbogbo Ìwó ni ó di mùsùlùmí pátápátá. Kìrìsìtẹ́nì á wà ńbẹ̀, àwọn onífá á wà ńbẹ̀, mùsùlùmí á dẹ̀ wà ńbẹ̀, àwọn ratio yẹn kàn lè jura wọn lọ ni. So mi sì tí rò fi nǹkan tó wà ní ilẹ̀ wa ní ìsìn pé tí ọba kan bá ti jẹ́ o, gbogbo ẹ̀sìn tó bá ń ṣe náà ni gbogbo aráàlú ẹ̀ gbọ́dọ̀ ṣe. So mi ò rò pé nǹkan ó kàn lè restrict wọn from some extent pé bóyá ẹ gbọ́dọ̀ dé bí báyìí, ẹ gbọ́dọ̀ dé bí báyìí, kò sì jù bẹ́ẹ̀ náà lọ. O ní sọ pé kí n má ṣe nǹkan nínú agboolé bàbá mi. ìyẹn láwá mú mi béèrè béèrè kan pé ta wá gan ni ọ̀tá Yorùbá? Ní ìsìn báyìí àbí ọ̀tá Yorùbá, gbogbo ẹni tí kò bá ti fẹ́ àṣà, ìṣe, ẹ̀sìn Yorùbá, ọ̀tá Yorùbá ni. Ó ń wá ìfàsẹ́yìn Yorùbá nìyẹn, ní ìran ẹ̀, ó ń wá ìfàsẹ́yìn ìran ẹ̀ ni. Àwọn òyìnbó náà ti sọ, kan náà àwọn ọ̀jọ̀gbọ́n elérò orí òyìnbó ti sọ, ó ní tó bá fẹ́ pa ìran kan run, ó ní kó gba nǹkan mẹ́ta kúrò lọ́wọ́ wọn, gba àṣà àti ìṣe wọn, kó gba èdè wọn, kó dẹ̀ gba ẹ̀sìn wọn kúrò lọ́wọ́ wọn. Ní tó bá ti gbà, ó ní ìran yẹn ti parẹ́. So ẹnikẹ́ni tí ó bá ti ń tako nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú ìran kan, ó ń fa ìfàsẹ́yìn ìran yẹn ló ń wá yẹn. So ẹni bá ti ń tako yẹn nínú Yorùbá, ìfàsẹ́yìn Yorùbá ló ń wá, ọ̀tá Yorùbá dẹ̀ ni. ọ̀tá Yorùbá dẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, so mi ò lè sọ pé Oníwó ọ̀tá Yorùbá rárá o. Àmọ́ ẹni tí ó bá ti ń wá ìfàsẹ́yìn fún Yorùbá, gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á lẹ̀ yẹn ni ó sọ pé kò yẹ kó wà. A ní wọ́n bá irú ẹni bẹ́ẹ̀ ni ó ní ẹ gbọ́dọ̀ don't speak vernacular. Irú ẹni bẹ́ẹ̀ ni ó sọ pé ẹlẹ́bọ ni Yorùbá. Irú ẹni bẹ́ẹ̀ ni ó sọ pé tó bá ti wọ agbádá, tó fi ìlẹ̀kẹ̀ sí ọrùn, tó wọ kẹ̀m̀bẹ̀, wípé ìwọ̀kuwọ̀ ló ń wọ̀, àfi kó wọ ṣẹ́ẹ̀tì tàbí kó wọ jàlámíà. Gbogbo ẹni tó bá ti ń sọ gbogbo àwọn ọ̀ràn yẹn, ọ̀tá Yorùbá ni. Àwọn kan máa ń sọ wípé ṣé Ifá ló sì ń yan ọba bí pẹ̀lú àwọn nǹkan tó ń lọ nílẹ̀ Yorùbá? Ifá yan, pàápàá nípa ti ọ̀rọ̀ tòlúwo. A ti sọ nínú ètò yìí náà rí, Ifá yan ọba, àmọ́ nígbà tí ó ti di ọ̀rọ̀ olóṣèlú dé, irú ti ọ̀rọ̀ Olúwo yìí gan, kì í ṣe Ifá ló yan Olúwo, ṣé Ifá ni bàbá sọ níjọ́ yẹn, Arẹ́gbẹ́ṣọlá ló mú wá bá bàbá nípa ló sọ pé àwọn ní candidate. Bàbá gan sọ pé ọ̀tọ̀ di ẹni tí àwọn rò pé àwọn fẹ́ fi jẹ Olúwo, kí Arẹ́gbẹ́ṣọlá tó sọ pé òun ní candidate. Wọ́n ló dẹ̀ bẹ̀ àwọn pé káwọn jọ gbogbo ọ̀nà láti rí pé kó débẹ̀. So ìṣẹ́fà ló wá yàn nìyẹn, ẹ̀yìn gọ́fúnà ló yàn. Bẹ́ẹ̀ ni, gọ́fúnà ló yan ọba Oníwó, kì í ṣe Ifá. So ẹni Ifá yàn kò ní má ṣàì máa wà ní ìpèbí fún iye ìgbà tó yẹ kó wà ńbẹ̀ o. Ní báyìí, táwa ni ká bú, ta ni ká yìn? Àwọn ìjọba wa náà ní ká bú, nítorí ìjọba ló ti fi ọwọ́ òfin ni wọ́n ti fi dín agbára àwọn ọba wa kù. Nígbà tó ti di pé àwọn olóṣèlú náà ni ọba gbọ́dọ̀ wà lábẹ́, abẹ́ gómìnà lọba gbọ́dọ̀ wà, local government chairman á máa pàṣẹ fọ́ba. So láyé ìjọ́un àná kò rí bẹ́ẹ̀, ọba láṣẹ. So ìdí nìyẹn tí ìṣẹ̀ṣe Ifá fi múlẹ̀ nígbà náà, tí Ifá sì wà dáadáa. Bẹ́ẹ̀ ní ìsìn, àwọn ibì kan wà tó jẹ́ pé Ifá náà ni wọ́n sì máa fi yan ọmọ oyè, pé wọ́n á lè tó bí 4 o, wọ́n lè tó bí 3 o. Èyí tí odù ẹ̀ bá wá kún jù náà ni wọ́n á fà sí òkè pé ó yá kí ìjọba fọwọ́ sí. Ẹ ti wá sọ báyìí wípé àwọn olóṣèlú ní ká bú, ṣé àwọn afọbajẹ wà ní ká yìn? Ṣé rí àwọn afọbajẹ, nǹkan tí òfin tó mú
kinní kan ló mú kinní kan mi fẹ́ sọ bí wọ́n ṣe máa ń sọ yẹn. So ṣe rí nígbà tí òfin ti sọ wípé abẹ́ ìjọba náà ni àwọn ọba gbọ́dọ̀ wà, àwọn afọbajẹ náà wọ́n ti ká wọn lọ́wọ́ kò. Nítorí tí kò bá rí bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ṣọlá kò ní agbára láti sọ pé òun ní candidate lórí àwọn afọbajẹ tó sì jẹ́ pé candidate ẹ̀ náà ni wọ́n fi síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé àwọn afọbajẹ sì ní agbára ni kò lè rí bẹ́ẹ̀, wọ́n á kọ̀ ń gbé irọ́ o nídìílé báyìí àti dífá àwọn báyìí ló kojú òṣùwọ̀n, àwọn náà sì fẹ́ kí ìjọba fọwọ́ sí, àmọ́ wọ́n ti kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́. So a lè blame wọn. Ọ̀rọ̀ rí o. Ọ̀dà ẹ wá fi ọ̀rọ̀ àmọ̀ràn síta fún gbogbo ọmọ Yorùbá tó ń wò yín jákèjádò àgbáyé torí àsìkò. Ọ̀rọ̀ àmọ̀ràn mi tá a bá ní ká máa sọ̀rọ̀ àmọ̀ràn náà lórí ọ̀rọ̀ ti oníwòde á dàbí pé bí kéèyàn kan máa jam talk ni. Ibi tẹ́mi kan rò tí mo rò pé ọ̀rọ̀ oníwò ó yẹ kí gọ́fúnà ti dá sí. Ó yẹ kí gómìnà ó yẹ kán ti dá sí. Kí wàá lè rò pé ó fà á. Tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bá ti lè dá sí, so ẹ rí i pé irú ọ̀rọ̀ yẹn ká pé gómìnà ti pe oníwò one-on-one kán dẹ̀ ti fà á létí pé ọba aládé mà ní irọ́ o, gbogbo ìgbésẹ̀ báyìí nífẹ̀ẹ́ tẹ́ ẹ bá tún continue pẹ̀lú nǹkan báyìí màá yọ yín pò, mo ní agbára láti yọ yín o. So oníwò gan àti kówó ọmọ ẹ̀ báṣọ. Tó bá yẹ pé gómìnà ti ṣe bẹ́ẹ̀ tí àgbàrú yẹn ń tà ń kọ́. Tá a gbọ́ níta báwo ni ṣé pé kí oníwò wa máa gbèdí kúnkún. Pé kí ọba ti sọ bẹ́ẹ̀ fún oníwò ni. Oníwò kí gómìnà ti sọ bẹ́ẹ̀ fún ṣé ẹ rò pé ó lè rí bẹ́ẹ̀ ṣá. Irọ́ tó ti jẹ́ pé abẹ́ gómìnà náà ni àwọn ọba wà yẹn. Irọ́. Ṣáá fẹ́ sọ pé ìyá kò kàn mí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kò sọ̀rọ̀ tó wà nílẹ̀. Nǹkan màá sọ̀rọ̀ nípa tiwọn náà. Nǹkan tí mo rí nípa tiwọn ni pé wọ́n wà liberal. Tó bá jẹ́ pé ṣe mọ̀ káwọn kan jó tiwọn. So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn wọ́n mọ rírì ẹ̀ tó. Bẹ́ẹ̀ ni wọ́n mọ rírì ẹ̀ tó. Ẹ dẹ̀ wọ́n rírì ẹ̀ mo mọ̀ gbọ́ pé gbé mọ́tò Ford ní nínú ọjọ́bí tó kọjá. Gbọ́ ṣé ẹ mọ̀ pé fàájì nìyẹn. Anything fàájì, that's my governor for that. Anything fàájì, that's my governor for that. Pé àwọn ọ̀rá yé dé. Dípò nù kìnnì kan èyí ń ṣèṣe kan kìnnì kan kò sí tó kan. So ká pé àwọn náà ti lọ wọ́n mọ rírì ibẹ̀ yẹn gangan tó bó ṣe yẹ ẹ rí i pé wọ́n á ti pè. Ṣùgbọ́n gómìnà ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta gan làwọn gan máa ń ṣe. Ẹ rí àwọn sálásí. Ẹ rí àwọn ní ṣọ́ọ̀ṣì. Ó dà wọ́n donate fún. That's why nǹkan tí mo sọ fún yín nìyẹn pé ìṣẹ̀ṣe náà ń gbẹ̀ ní. fàájì for my governor, that's all. Anywhere. Àwọn olọ́ta. Àbádé ṣọ́ọ̀ṣì sì kí wọ́n tajà kán kọrin ẹ̀rí gómìnà mi tó máa dó. Tẹ bá sì dé ọ̀dọ̀ mọ́sálásí wọn bá lu bàǹdìrì mo jẹ́rìí gómìnà àjò. Tẹ bá sì dé bí wọ́n ti ń ṣe gún kí wọ́n àtàpá. So kò sí tó kan gómìnà lórí ìṣègùn. Ó dà ẹ ṣe o olóyè yìí ló sọ ṣínà ọ̀rọ̀ tẹ́ ti sọ èyí àwọn àlàyé tẹ́ ti ṣe àwọn míì lè fẹ́ bá yín ní gbólóhùn ẹ pè nọ́mbà yín fún wọn. Orúkọ mi ni olóyè Olùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn ìlú Lábáìwá ní Ìtòkò Titun Lábẹ́òkúta. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi òun náà ni 080 34 27 5939 080 34 27 5939. Ẹ rí i pé mo ń sọ pé amúlùdùn ìlú Lábáìwá ní Ìtòkò Titun Lábẹ́òkúta. Ẹni bá fẹ́ challenge ni mo ṣe sọ bẹ́ẹ̀. Nǹkan tá a sọ. Ó dà ẹ ṣeun olóyè
àmọ́ rírì yín. Tọ́ ẹ̀yin tí ẹ wà jákèjádò àgbáyé ọ̀rọ̀ rèé o, wọ́n nílùú gángan lọ̀rọ̀ ilé ayé, bó bá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sọ́mọ ẹlòmíì, kí lè ròyìn. Ẹ jẹ́ àmọ́ ní comment section yẹn. Ẹ má sì gbàgbé láti share fídíò yìí. Ẹ má gbàgbé Isnad Homes and Properties, ìlànà tuntun kan tí wọ́n gbé jáde báyìí. Ó ṣàǹfààní o, nítorí pé ẹ lè wà lókè òkun kẹ́ẹ̀sì tún ní iṣẹ́ tí ó tún máa pọwó fún yín nílé ń bí pẹ̀lú àbójútó àti àwọn ìlànà àtọ̀ eléyìí tó wà nílẹ̀. Tèmi tí ń tòótọ́, ẹ kàn sí Isnad lónìí, ẹ pè wọ́n lórí àwọn ìpolówó tí ẹ ti ń rí. Àwọn tó ti ń ralẹ̀ àmọ̀rírì yín, àwọn tó ti ń ralẹ̀ lóríṣiríṣi ilẹ̀ ti orílẹ̀ òkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tèmi tí ń tòótọ́, àmọ̀rírì yín torí pé ẹ̀yin lè yan wà lè yan yín, bẹ́ẹ̀ ò jẹ́ tẹni kì í wò kàn ní ẹni. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi, Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀ kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gbogbo oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kò fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílẹ̀ òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, tàbí kí o pè 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lèyí o. Àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited, you are too much o. Orúkọ mi ni Lékan Ọláwuyì tí gbogbo èèyàn mọ̀ sí Wákìlì. Òpàjẹ́ òní báyìí tí ò ní bàjẹ́ o. Tí ẹ bá fẹ́ mọ̀ nípa àṣà ìṣe, ẹ lọ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV ìyẹn lórí YouTube. Àbí kẹ́ lọ sí TikTok, kẹ́ lọ follow Bẹ́mbẹ́yẹ́kẹ́ comedy. Ẹ wò, ẹ̀yin mi láwo ń gbé bá subscribe síbẹ̀. Ẹ káre, hehehehe.